Ká gbàdúrà. Jésù Kristi ọmọ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín fún ọjọ́ òní. A dúpẹ́ pé ẹ wà pẹ̀lú wa. A dúpẹ́ fún àánú yín lórí wa. Ẹ gbọ́ pé àti yín wa. Àmín. Ẹni mímọ́ ẹ ràn wá lọ́wọ́ bá ti fẹ́ sọ ọ̀rọ̀ yín. Àmín. Ẹ fún wa ní okun àti agbára. Àmín. Kí a lè jẹ́ ẹni ìbùkún. Àmín. A gbàdúrà fún àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà. Ẹ ṣàánú fún wọn. Àmín. Ẹ jẹ́ kí wọ́n gbọ́ sí ìyè. Àmín. Ẹ jẹ́ kí wọ́n gbọ́ sí ìbùkún. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A fẹ́ kà láti inú ìwé Òwe orí 3 láti ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 10. Proverbs chapter 3 from verse 5 to 10. Fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Mọ̀ ọ́n ní gbogbo ọ̀nà rẹ, òun ó sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Má ṣe ọlọ́gbọ́n ní ojú ara rẹ, bẹ̀rù Olúwa kí o sì kúrò nínú ibi. Òun ó ṣe ìlera sí ìdodo rẹ àti ìtura sí egungun rẹ. Fi ohun ìní rẹ bọ̀wọ̀ fún Olúwa àti láti inú gbogbo àkọ́bí ìbísí oko rẹ. Bẹ́ẹ̀ ni àká rẹ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ àti àgbá rẹ yóò sì kún fún wáìnì tuntun. Olúwa bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Àmín. Lónìí a fẹ́ sọ̀rọ̀ lórí àkọlé ọ̀rọ̀ tó sọ pé gbẹ́kẹ̀lé Olúwa. Gbẹ́kẹ̀lé Olúwa. Ọlọ́run fẹ́ ká gbẹ́kẹ̀lé. Wo ibi tá a kà yìí. Ìwé Òwe orí 3 ẹsẹ̀ 5. Ó ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa. Má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Gbogbo ọkàn rẹ, gbogbo àyà rẹ fi gbẹ́kẹ̀lé Olúwa. Ó ní má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ti ara rẹ. Ó túmọ̀ sí pé tí n bá ń ronú nǹkan pé báyìí ló yẹ kí n ṣe. Ìmọ̀ t'Ọlọ́run sọ pé báyìí ló yẹ kí n ṣe. A jẹ́ pé kí n fi ọ̀nà tèmi lẹ̀ kí n tẹ̀lé ọ̀nà ti Olúwa. Ó túmọ̀ sí pé kí n tẹ̀ sí ìmọ̀ tara mi. Fún àpẹẹrẹ, ní ọgbọ́n ènìyàn, a máa ń ròyìn pé tí n bá ṣiṣẹ́ rere, tí mo lọ ṣọ́ọ̀ṣì dédé, tí mo ń gbàdúrà dédé, tí mo ń sá fún ẹ̀ṣẹ̀, ń lè jọba ọ̀run. Ọgbọ́n tèmi nù, ìmọ̀ tèmi nù. Àmọ́ nígbà tí n bá yẹ Bíbélì wò, Ọlọ́run mà sọ pé nínú ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 8 àti ẹsẹ̀ 9, wípé nípa oore ọ̀fẹ́ la fi gbà yín là nípa ìgbàgbọ́. Àti èyí ni tí kìí ṣe ẹ̀yin tìkára yín. Ẹ̀bùn Ọlọ́run ni. Kìí ṣe nípa iṣẹ́ kí ẹnikẹ́ni má bàa ṣògo. So n'tọ́lọ́run sọ ni wípé láti déjọba ọ̀run o, àbí láti di ẹni ìgbàlà o, kìí ṣe nípa iṣẹ́. Bó tilẹ̀ jẹ́ pé mi rò pé nípa iṣẹ́ ni. Ṣùgbọ́n Ọlọ́run sọ wípé kìí ṣe nípa iṣẹ́. A jẹ́ wípé kí n má tẹ̀ sí ìmọ̀ tara mi, kí n tẹ̀ sí ìmọ̀ ti Ọlọ́run. Tó yẹ pé mo fẹ́ lọ síjọba ọ̀run lóòótọ́, mo gbọ́dọ̀ fi ìmọ̀ tí mi rò kí n gbé ti sẹ́gbẹ̀ẹ́ kan, kí n tẹ̀ sí ìmọ̀ ti Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni Bíbélì sọ nínú ìwé Títù orí 3 ẹsẹ̀ 5 wípé kìí ṣe nítorí ìwà òdodo èyí tá a ti ṣe, kìí ṣe nítorí iṣẹ́ òdodo èyí tí a ti ṣe, ṣùgbọ́n nítorí àánú rẹ̀ ló fi gbà wá là. So ìmọ̀ tèèyàn ni wípé agbára mi, iṣẹ́ rere mi, ìwà mímọ́ mi. Ṣùgbọ́n Ọlọ́run sọ wípé kìí ṣe nípa iṣẹ́ òdodo èyí tá a ti ṣe. A jẹ́ wípé tí n bá fẹ́ lọ sí ìjọba ọ̀run lóòótọ́, tí mo fẹ́ di ẹni ìgbàlà lóòótọ́, kí n má tẹ̀ sí ìmọ̀ tara mi, kí n tẹ̀lé tí Bíbélì wí, torí tí Bíbélì wí ni Ọlọ́run wí. Báwo ló yẹ ká gbẹ́kẹ̀lé Olúwa? A gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé Olúwa bí ọmọ kékeré tí gbẹ́kẹ̀lé àwọn òbí rẹ̀. Tá bá wo ọmọ kékeré nígbà tí pàápàá ọmọ àkókò tá a ṣẹ̀ṣẹ̀ bí, nígbà tí bá mú yàn, a máa wo ojú òbí rẹ̀, a máa
àwọn àmúyàn àwọn gbójú sókè àwọn wo àwọn tẹjú wọn báyìí bóyá torí rẹ̀ wọ́n fi mọ fẹ́ràn ìyá rẹ̀ gan-an báyìí kọ́ mọ́ fẹ́ràn bàbá rẹ̀ náà ọmọ ọmọ fẹ́ràn bàbá rẹ̀ náà àwọn ọmọ kọ́kọ́ fẹ́ràn ìyá rẹ̀ gan-an òye ìyá rẹ̀ ní máa kọ́kọ́ yé torí tẹjú mọ́ gbogbo tó nílò kò lè rí kò lágbára láti ṣe nǹkan kan àfi lọ́dọ̀ òbí rẹ̀ torí rẹ̀ ń bèèrè sọ fún wa yí pé kí ọmọ bọ̀wọ̀ fún òbí rẹ̀ nínú ohun gbogbo ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 20 Colossians chapter 3 verse 20. ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ ti àwọn òbí yín ní ohun gbogbo nítorí èyí dára gidigidi nínú Olúwa. ọmọ tó ní tó jẹ́ pé ọmọ kó máa gbọ́ ti òbí rẹ̀ nínú ohun gbogbo torí pé òbí rẹ̀ ó jẹ́ bí ó dúró fún Ọlọ́run gan nínú ayé gbogbo Ọlọ́run sì fẹ́ tọ́jú ọmọ Ọlọ́run fún òbí ní ọmọ yìí pé ọmọ yìí ọmọ mi ni àmọ́ mo fún ọ bá ń tọ́jú rẹ̀ so ọmọ náà gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé òbí rẹ̀ pé òbí òun ni yóò mọ tọ́jú òun gbogbo tó mọ bá fẹ́ yóò béèrè lọ́wọ́ òbí àmọ́ bẹ́ẹ̀ náà lọ́mọ mọ gbọ́ràn sí gbogbo ní gbogbo ọ̀nà bóyá rò pọ̀ dá o bóyá rò pé kò dá o torí nínú Olúwa nínú ìwé Éfésù orí 4 bẹ́ẹ̀ jẹ́ kó yé wa pé kí ọmọ kí ó bọ̀wọ̀ fún òbí rẹ̀ nínú Olúwa kó gbọ́ràn sí òbí rẹ̀ nínú Olúwa torí pé àgbàgbọ́n gbà pé òbí mi ó wà nínú Olúwa so gbogbo tí wọ́n bá sọ fún mi ó gbọ́dọ̀ tẹ̀lé àmọ́ bí ìbá ti ẹ̀rọ pé òbí mi wà nínú Olúwa gan mo gbọ́dọ̀ ṣe ìgbọ́ràn Ọlọ́run fẹ́ kí n ṣe ìgbọ́ràn sí òbí mi báwo ló ṣe yẹ ká gbẹ́kẹ̀lé Olúwa ó yẹ ká gbẹ́kẹ̀lé Olúwa bí àwọn àgùntàn ṣe gbẹ́kẹ̀lé olùṣọ́ àgùntàn ní wà wájú àwọn àgùntàn wọ́n wà lẹ́yìn náà lọ́dọ̀ wa ń bì àwọn darandaran bá ń da màálù àwọn dúró lẹ́yìn ni wọ́n mú kúmọ̀ ni wọ́n máa fi lù wọ́n gbà ẹ lọ báyìí ṣùgbọ́n nílẹ̀ Ísírẹ́lì olùṣọ́ àgùntàn dúró wájú àwọn àgùntàn máa tẹ̀lé torí àgùntàn lè ronú ní fúnra rẹ̀ ibi tó olùṣọ́ àgùntàn bá lọ náà ni àgùntàn lọ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run fẹ́ ká gbẹ́kẹ̀lé ibi tí Ọlọ́run bá darí wa sí ibẹ̀ náà ni ká máa lọ ká má tẹ̀ sí ìmọ̀ ti ara wa ìwé orin Dáfídì orí 23 ẹsẹ̀ 1 Bíbélì sọ pé Olúwa ni olùṣọ́ àgùntàn mi Dáfídì ní sọ bẹ́ẹ̀ torí Dáfídì gan olùṣọ́ àgùntàn ni ọmọ bí àgùntàn ṣe gbẹ́kẹ̀lé olùṣọ́ àgùntàn ó wá sọ pé Olúwa ni olùṣọ́ àgùntàn mi bẹ́ẹ̀ náà ni Jésù sọ nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 11 John chapter 10 verse 11 pé èmi ni olùṣọ́ àgùntàn rere tó bá jẹ́ pé Jésù ni olùṣọ́ àgùntàn rere lóòótọ́ sì ni pé òun ni olùṣọ́ àgùntàn rere a jẹ́ pé kò lè wá darí a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé gbogbo tá a fẹ́ a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé nínú gbogbo ẹran àgùntàn ló fẹ́ gọ́jù kò lè ronú púpà rẹ̀ kò lè gbèjà ara rẹ̀ kò lè sáré kò lè jà Ọlọ́run wá pè wá ní àgùntàn bágùntàn ọba ṣe àṣeyọrí ó gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé olùṣọ́ àgùntàn torí olùṣọ́ àgùntàn ni ó fún un lóúnjẹ olùṣọ́ àgùntàn ni ó dáàbò olùṣọ́ àgùntàn ni ó darí rẹ̀ síbi tó tọ́ àti ibi tó yẹ bágùntàn ṣe gbẹ́kẹ̀lé olùṣọ́ àgùntàn bẹ́ẹ̀ náà ló yẹ ká gbẹ́kẹ̀lé Olúwa bó ló ṣe yẹ ká gbẹ́kẹ̀lé Olúwa bí ọmọ ọ̀dá ṣe gbẹ́kẹ̀lé ọ̀gá rẹ̀ ìwé orin Dáfídì orí 123 ẹsẹ̀ 2 Psalm 126 verse 2 bí ọmọ ọ̀dá ṣe gbẹ́kẹ̀lé ọ̀gá rẹ̀ ẹ̀yàkà kíyèsí bí ojú àwọn ìránṣẹ́kùnrin ti máa ń wo ọwọ́ àwọn bàbá wọn àti bí ojú ìránṣẹ́bìnrin ti máa ń wo ọwọ́ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni ojú wa ń wò ọ́ Olúwa Ọlọ́run wa títí yóò fi ṣàánú fún wa.
bó ní ọmọ ọ̀dọ̀ sí wo ojú ọ̀gá rẹ̀ kò ní ronú kankan, á kàn jókòó lẹ́gbẹ̀ẹ́ kan. Kí ni ń retí kí ọ̀gá ṣe báyìí, lọ bomi wá, ó ti lọ bomi. Lọ sọ́jà lọ ra nǹkan báyìí wá, ó gbẹ́kẹ̀lé gbogbo tí ó bá fẹ́ ṣe, ọ̀gá ló gbọ́dọ̀ sọ fún un pé báyìí ni kò ṣe. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run fẹ́ ká gbẹ́kẹ̀lé gbogbo nǹkan tọ́lọ́run fẹ́ ká ṣe, a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé tọ́lọ́run bá fẹ́ òun lá ṣe. Ọmọ ọ̀dọ̀ ṣe gbẹ́kẹ̀lé ọ̀gá rẹ̀, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run fẹ́ ká gbẹ́kẹ̀lé. Irú ìgbẹ́kẹ̀lé báyìí ni ó jẹ́ ìgbẹ́kẹ̀lé tó pé òun ni Ọlọ́run fi sọ pé má ṣe tẹ̀ sí ìmọ̀ ti ara rẹ̀, ṣùgbọ́n gbẹ́kẹ̀lé Olúwa pẹ̀lú gbogbo àyà rẹ̀, pẹ̀lú gbogbo ọkàn rẹ̀. Ẹ jẹ́ á sáré wo àwọn nǹkan kan tí Ọlọ́run fẹ́ ká gbẹ́kẹ̀lé òun fún. Kí ló yẹ ká gbẹ́kẹ̀lé Olúwa fún? Alákọ̀ọ́kọ́, ó yẹ ká gbẹ́kẹ̀lé Olúwa fún ìgbàlà. Kò sí ẹnìkan tó lè gbára rẹ̀ là. Ìyọ́kan lọ jèrè ọkàn lókè balẹ̀. Wọ́n bá obìnrin kan sọ̀rọ̀. Ó béèrè wípé ǹjẹ́ tó bá kú lónìí yóò dé ìjọba ọ̀run? Ó ní mo ní bó ló ṣe á mọ̀? Ó ní àmọ́ lé ní. Mo ní tẹ́ bá ń lé ẹ lé bá o. Èèyàn lé ìjọba ọ̀run, èèyàn máa ń gbà á ni. Bó ti Bíbélì sọ pé ká gbà á ni, iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Bíbélì ní iye àwọn tí ó gba ọ̀rọ̀ rẹ̀ á sì ìrìbọmi fún wọn, wọ́n sì darapọ̀ mọ́ ìjọba. Èèyàn máa ń gba ìjọba ọ̀run ni, torí Ọlọ́run ti parí iṣẹ́. Tí ẹ rí àìdíà wa ni yí pé a lé ìjọba ọ̀run, a máa lé ní, a máa ṣiṣẹ́ tá a máa lé ní. Torí ẹ̀ ló jẹ́ a máa gbàdúrà àwọn nǹkan pé níkẹyìn ká lè di ẹni ìjọba ọ̀run. Àti pé níkẹyìn ọjọ́ wa kí a lè di ká má bàa kọ́lùwà má jẹ́ kí a di ẹni ìtanù. Ẹni tó bá ti gbàgbọ́ ò lè di ẹni ìtanù. Bó ni Jésù ṣe wí, ẹnikẹ́ni tó bá tọ̀ mí wá, èmi kì yóò tàánù bó ti wù kó rí. Bíbélì ṣe wí ni, Jésù ló sọ bẹ́ẹ̀. Ẹni tó bá ti gba Jésù gbọ́ kò lè di ẹni ìtanù. Torí ẹni Bíbélì sọ yí pé mo fún wọn ní ìyè àìnípẹ̀kun, Jésù ló sọ bẹ́ẹ̀. Wọn kì yóò ṣègbé láé, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò lè já wọn gbà kúrò lọ́wọ́ mi. Jòhánù orí 6, John chapter 6 verse 39 and 40. Èyí sì ni ìfẹ́ bàbá tí ó rán mi, pé ohun gbogbo tí ó fi fún mi, kí èmi kí ó má ṣe sọ ọ̀kan nù nínú wọn, ṣùgbọ́n kí èmi kí ó lè jí wọn dìde níkẹyìn ọjọ́. Èyí sì ni ìfẹ́ ẹni tí ó rán mi, pé ẹnikẹ́ni tí ó bá rí ọmọ tí ó sì gbà á gbọ́ kí ó lè ní ìyè àìnípẹ̀kun, èmi yóò sì jí dìde ní ìkẹyìn ọjọ́. Kí ni Bíbélì wí o? Ó ní ẹni tí ìfẹ́ Ọlọ́run ni pé ẹni tó bá rí ọmọ tó bá gbà á gbọ́, òun ó jí dìde níkẹyìn ọjọ́. Ẹni tó bá ti gba Jésù Kristi gbọ́, ó ti di ẹni àjíǹde. A máa ròyìn pé ní ìsìn tí mo ti gba Jésù gbọ́, mo gbọ́dọ̀ máa hu ìwà dáadáa kí n lè bá di ẹni àjíǹde, kí n lè bẹ bàbá Jésù lọ nígbà tó bá dé. Bákan ni Jésù sọ wí, ó ní ẹni tó bá gbà á gbọ́, òun ó jí dìde. So ìmọ̀ tèèyàn ní pé ń ṣiṣẹ́, ìmọ̀ tí kí n lè bá di ẹni ìgbàsókè. Ṣùgbọ́n Bíbélì sọ pé ìgbàgbọ́ ni. Ẹni tó bá ti gba Jésù gbọ́, Bíbélì sọ pé kò lè di ẹni ìtanù. Wẹsẹ̀ 40 lẹ́ẹ̀kan sí. Ó ní èyí sì ni ìfẹ́ ẹni tí ó rán mi, pé ẹnikẹ́ni tí ó bá rí ọmọ tí ó bá sì gbà á gbọ́ kí ó lè ní ìyè àìnípẹ̀kun, èmi ó sì jí dìde ní ìkẹyìn ọjọ́. Ẹni tó bá rí ọmọ tó gbà á gbọ́, kí ló ní o? Ó ní ìyè àìnípẹ̀kun. Ìyè tí ò lópin, kì í ṣe ìyè fún ọdún 2, ọdún 3, ọdún 10, 100 ọdún, 1000 ọdún. Tí ò lópin ní jẹ́ àìnípẹ̀kun. Ìyè tí ò nípẹ̀kun bí Jésù ṣe wí nù. Bó la ṣe ní ìyè àìnípẹ̀kun? Ẹni tó bá gba Jésù gbọ́.
ìmọ̀ tèèyàn lè yàtọ̀ àmọ́ ìmọ̀ ti Ọlọ́run ni. Gbẹ́kẹ̀lé Olúwa pẹ̀lú gbogbo àyà rẹ, má sì ṣe tẹ̀ sí ọ̀nà ti ara rẹ, má ṣe tẹ̀ sí ìmọ̀ rẹ. Jésù wí pé ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6, èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè, kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Jésù ni ọ̀nà náà. Ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 14, John 5:24. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá gba ọ̀rọ̀ mi, tí ó bá sì gba ẹni tí ó rán mi gbọ́, ó ní ìyè tí kò ní pẹ̀kun, òun kì yóò sì wá sí ìdájọ́, ṣùgbọ́n ó ti ré ikú kọjá bọ́ sí ìyè. Hallelujah. Kí ni Jésù wí o? Ẹni tó bá gba Jésù gbọ́, ó ti ré ikú kọjá bọ́ sí ìyè, kò lè kú mọ́. Nígbà tá a ti gba Jésù, gbogbo wa la jẹ̀bi ikú, gbogbo wa la ń lọ sínú adágún náà. Àmọ́ ẹni tó bá ti gba Jésù gbọ́, ó ti bọ́ lọ́wọ́ ewu adágún náà. Jésù gangan ló sọ wípé ó ti ré ikú kọjá bọ́ sí ìyè. Kìí ṣe pé yóò ré ikú kọjá nígbà tó bá yá, ṣùgbọ́n nígbà tó ti gba Jésù gbọ́, ó ti ré ikú kọjá. Kì yóò ṣègbé mọ́ láéláé. Kí ló yẹ ká gba Olúwa gbọ́ fún o? Pẹ̀lú gbogbo ọkàn wa, a gbọ́dọ̀ gba Olúwa gbọ́ fún ìgbàlà. Ẹni tí ó bá lọ sí ìjọba ọ̀run, ó gbọ́dọ̀ gba Olúwa gbọ́. Ẹlẹ́ẹ̀kejì, a gbọ́dọ̀ gba Olúwa gbọ́ fún ìdáàbòbò, fún ààbò wa. A lè dáàbòbò ara wa, Olúwa ló lè dáàbòbò wa. Ìwé orin Dáfídì orí 1 ẹsẹ̀ 7 àti ẹsẹ̀ 8. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo, yóò pa ọkàn rẹ mọ́. Olúwa yóò pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti ìgbà yìí lọ àti títí láéláé. Ó ní Olúwa yóò pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti ìsinsìnyí lọ àti títí láéláé. Ààbò ní ìsìn, ààbò títí láéláé. Ó túmọ̀ sí pé nígbà tá a wà nínú ayé yìí, Ọlọ́run ó máa dáàbò bò wá. Nígbà tá a bá kúrò nínú ayé yìí tán, Ọlọ́run ó tún máa dáàbò bò wá. A lè kúrò lórí ẹni tó bá ti gba Jésù gbọ́, ó wà lábẹ́ ààbò Ọlọ́run títí láéláé. Wo ìwé Júdà orí kan náà lónìí. Ẹ jẹ́ á wo ẹsẹ̀ méjì tó parí, ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 15. Jude verse 24 and 25. Ǹjẹ́ sí ẹni tí ó lè pa yín mọ́ kúrò nínú ìṣubú, tí ó sì lè mú yín wá síwájú ògo rẹ̀ láláìlábùkù pẹ̀lú ayọ̀ ńlá, sí Ọlọ́run ọlọ́gbọ́n kan ṣoṣo, olùgbàlà wa, ní ògo àti ọlá ńlá, ìjọba àti agbára nísinsìnyí títí láé. Àmín. Ta ni ó lè pa wá mọ́ kúrò nínú ìkọ̀sẹ̀ gbogbo? Olúwa. A máa ń ròyìn pé ní ìsìn tí mo ti gbàgbọ́, àwọn míì àmọ́ wà pé ní ìsìn tó ti gba Jésù gbọ́ ní ìsìn, o ní láti máa ṣiṣẹ́, kọ́ ọ máa ṣiṣẹ́ rere, kọ́ ọ mọ́ bá sọ ìgbàlà nù. Ọlọ́run ní ń pa èèyàn mọ́. Hallelujah. Ó ní jẹ́ sí ẹni tí ó lè pa yín mọ́, kò sí ẹni tó lè pa ara rẹ̀ mọ́. Ìròpẹ́ nìkan ń bẹ nínú ayé ìgbà ti wà ní ìsìn, àti wọ́n tó ń gbọ́ mi, tó yẹ pé o ti try láti pa nǹkan mọ́ tó wá sọnù. Ọ̀pọ̀lọpọ̀ ànírántí ibi tájú sí mọ́. Èèyàn ni, ó ti wà nínú ara wa. A kò tọ́jú nǹkan, ànímọ̀ ibi tájú sí àbí ká sọnù. Ọlọ́run ti mọ̀ pé kò sí bá a ṣe ní sọ nǹkan nù. Nípa tó bá jẹ́ ti ìgbàlà ní o, ká má ronú pé a sọnù. Ọlọ́run sọ pé òun ni ó pa wá mọ́. Torí rẹ̀ Jésù sọ pé mo sì fún wọn ní ìyà àìnípẹ̀kun, wọn ò ní ṣègbé láéláé, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò lè já wọn gbà kúrò lọ́wọ́ mi. Ó túmọ̀ sí pé ẹni tó bá ti gba Jésù gbọ́, Jésù fi sínú ọwọ́ rẹ̀, ó sì ń pamọ́. Ó wà nínú ọwọ́ Jésù Kristi títí láéláé. Ẹ jẹ́ n béèrè ìbéèrè kan. Ǹjẹ́ Jésù wà láàyè títí láéláé? Bẹ́ẹ̀ ni Jésù wà láàyè títí láéláé. Torí pé mo di onígbàgbọ́, mo gba Jésù sínú ọkàn mi, Jésù wá sọ pé mo wà nínú ọwọ́ òun, ẹnìkan kò sì lè já òun gbà lọ́wọ́ òun títí láéláé. Àti àjẹ́ pé èmi náà wà títí láàyè títí láéláé nù. N kò sí pé ẹni tó ní mo wà lọ́wọ́ òun wà láàyè títí láéláé, ó sì ní kọ́sẹ́ni tó lè já mi gbà kúrò lọ́wọ́ rẹ̀. Àjẹ́ pé èmi náà wà láàyè títí láéláé. Ó túmọ̀ sí pé ẹni tó bá ti gba Jésù gbọ́, ó wà lábẹ́ ààbò Ọlọ́run, Ọlọ́run ń pamọ́ títí láéláé. Ìgbàlà wa ó ti wà ní ìpamọ́ lọ́wọ́ Ọlọ́run títí láéláé, kìí ṣe tá a lè sọnù. Ìlànà Ọlọ́run kìí ṣe fún ká sọ ìgbàlà nù. Torí Ọlọ́run ní ń pa ìgbàlà gan mọ́, ní ń pa wá mọ́.
so a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé Olúwa fún ìgbàlà, a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé Olúwa fún ààbò ní ìsìn àti títí láéláé. Àwọn míì á máa so nǹkan mọ́nú mọ́tò, ẹlòmíì á máa so òrùka mọ́wọ́, ẹlòmíì á máa fi so nǹkan mọ́ ẹnu ọ̀nà fún ààbò. Gbogbo ẹ̀ ní kò tún bá tẹ́ni. Bí wọ́n ti gbẹ́kẹ̀lé tó, ìgbà míì á máa sunkún. Ààbò kan tó dájú òun ni ààbò Ọlọ́run. Ẹsẹ̀ já sá sí abẹ́ ààbò Ọlọ́run. Kí ló yẹ ká gbẹ́kẹ̀lé Olúwa fún o? Fún ìgbàlà, fún ààbò, ẹlẹ́kẹta fún ìpèsè. Ọlọ́run pèsè fún àìní wa. Róòmù orí 8 ẹsẹ̀ 22, Romans chapter 8 verse 32. Ẹni tí kò dá ọmọ òun fúnra rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa, yóò wá ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ bí? Ẹni tó fún wa ní ọmọ rẹ̀, ìyẹn Ọlọ́run. Jòhánù orí 3 ẹsẹ̀ 14 béèrè yìí pé nítorí Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa, pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé, ṣùgbọ́n kó yóò ní ìyè àìnípẹ̀kun. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fẹ́ fi ìfẹ́ rẹ̀ sí wa, kí ló ṣe o? Ó fún wa ní tó dáa jù tó ní, ìyẹn ọmọ rẹ̀, Jésù Kristi ọmọ Ọlọ́run. Ẹni tó bá lè fún èèyàn ní tó dáa jù nínú nǹkan ní rẹ̀, kò sí nǹkan míì tí ò lè fún yín. Tí Bíbélì ń sọ fún wa nù pé nígbà tó bá jẹ́ pé ó lè fún wa ní ọmọ rẹ̀ tó súnmọ́ tíkẹ́típẹ́, tó dáa jù nínú nǹkan ní rẹ̀ tó lè fún wa, bóò ni ò ṣe ní fún wa ní àwọn gbogbo nǹkan yòókù tá a fẹ́. A sì gbẹ́kẹ̀lé pé kó bùkún wa, a sì gbẹ́kẹ̀lé pé kó fún wa lóúnjẹ, a sì gbẹ́kẹ̀lé pé kó fún wa láṣọ, a sì gbẹ́kẹ̀lé pé kó fún wa ní owó, a sì gbẹ́kẹ̀lé pé kó fún wa ní ilé, a sì gbẹ́kẹ̀lé pé kó pèsè iṣẹ́ rere fún wa, a sì gbẹ́kẹ̀lé pé kó pèsè ìyàwó fún wa, a sì gbẹ́kẹ̀lé pé kó pèsè ọkọ fún wa. Gbogbo àwọn ìpèsè tí Ọlọ́run fẹ́ fún wa, a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé. A máa sáré ká lásán. Àmọ́ àwọn ìpèsè tí Ọlọ́run ń ta nílò, ó wà lọ́wọ́ Ọlọ́run. Torí ẹbí nígbà tí Jésù ń kọ́ wa bá ti máa gbàdúrà, Jésù wí pé, ara tí Jésù sọ fún wa pé ká máa gbàdúrà ni pé fún wa lóúnjẹ òòjọ́ wa lónìí. Ọwọ́ Ọlọ́run sọ pé ká ti máa béèrè oúnjẹ òòjọ́ wa. Ojoojúmọ́ ni Ọlọ́run fẹ́ ká máa béèrè pé Olúwa pèsè fún àìní mi lónìí o. Torí òun ló lè pèsè, òun ni olùpèsè. Ara orúkọ rẹ̀ ni Jehovah Jireh. Ìtumọ̀ Jehovah Jireh ni olùpèsè. A ṣe gbẹ́kẹ̀lé. A gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé fún ìgbàlà, a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé fún ààbò, a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé fún ìpèsè, a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé fún ìdarí ayé wa. Ìwé orí 3 níbi tá a kà. Ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 6 ó sọ pé kí gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má sì tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Wọ ẹsẹ̀ 6, ó ní mọ̀ ọ́n ní gbogbo ọ̀nà rẹ, òun ó sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Ká gbẹ́kẹ̀lé kó lè bá a máa tọ́ ọ̀nà wa, kó lè bá a máa darí ayé wa. Nígbà tá a bá ń wáṣẹ́, a máa lọ́bí káàkiri. Ọlọ́run fẹ́ ká gbẹ́kẹ̀lé. Bí tí Nàìjíríà dé lónìí, ẹni tí ń wáṣẹ́, wọ́n mọ̀ bí léèrè nígbà kan, ó ti pẹ́ díẹ̀ nísìn. Àbúrò mi kan ó wáṣẹ́ síbì kan. Mo pàdé rẹ̀ báyìí. Ẹkùjọ́ mẹ́ta. Ó ní ǹjẹ́ mọ̀ yí pé mo ti wáṣẹ́ síbì kan ní ọ̀dọ̀ yín bẹ̀rù. Mo ti pass interview. Wọ́n á bi mí léèrè yìí pé ta ni mo mọ̀. Lọ́ba di gbọ́n ìbálẹ̀ dápọ̀ ẹnìkan. Mo ní ọ̀bá sí pè mí. Ìbá sọ ọmọ ẹnìkan. Ó ní kò tiẹ̀ wá sọ́kàn mi kó wà lóṣogbo. Pé èmi wà lóṣogbo.
àmọ́ ibi tí Nàìjíríà dé nù a máa wáṣẹ́ a tún máa bèrè pé ta lọ́mọ torí kí la fi lọ skul torí kí la fi ṣe interview torí kí la fi ṣe exam a ti yege a tún máa bèrè pé ta lọ́mọ Ọlọ́run ṣàánú wa Nàìjíríà àmọ́ ẹ jẹ́ á gbẹ́kẹ̀lé Olúwa ní máa darí ọ̀nà èèyàn. Ẹ jẹ́ á wo ìwé Ẹ́sírà orí 8 Ẹ́sírà orí 8 ẹsẹ̀ 21 dé 23 Ẹ́sírà chapter 8 verse 21 to 23. Nígbà náà ni mo kéde ààwẹ̀ kan níbẹ̀ lẹ́bàá odò Àáfà kí àwa kí ó lè pọ́n ara wa lójú níwájú Ọlọ́run wa láti ṣàfẹ́rí ọ̀nà títọ́ fún wa ní ọwọ́ rẹ̀ àti fún àwọn ọmọ wẹrẹ wa àti fún gbogbo ìní wa. Nítorí pé ojú tì mí láti béèrè ẹgbẹ́ ọmọ ogun ní ọwọ́ ọba àti ẹlẹ́ṣin láti ṣọ́ wa nítorí àwọn ọ̀tá ní ọ̀nà. Àwa ṣáà ti sọ fún ọba pé ọwọ́ Ọlọ́run ń bẹ lára àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ fún rere, ṣùgbọ́n agbára rẹ̀ àti ìbínú rẹ̀ ń bẹ lára gbogbo àwọn tí ó kọ̀ ọ́ sílẹ̀. Bẹ́ẹ̀ ni àwa gbààwẹ̀ tí àwa sì bẹ Ọlọ́run wa nítorí èyí, òun sì gbọ́ ẹ̀bẹ̀ wa. Torí kí ni wọ́n fi ń gbààwẹ̀ tí wọ́n fi ń gbàdúrà níbí? Kọ́lọ́run ó lè darí ọ̀nà wọn. Wọ́n ń bọ̀ láti Bábílónì, wọ́n ń padà sí Jerúsálẹ́mù. Ọba sọ wípé ojú tí òun láti béèrè ọmọ ogun lọ́wọ́ ọba torí pé òun ti sọ fún ọba wípé Ọlọ́run lè tọ́jú wa. A ti sọ pé àwa ní Ọlọ́run, ọmọ Ọlọ́run làwa ṣe. Ọlọ́run lè tọ́jú wa, so kò wúlẹ̀ béèrè ọmọ ogun. Ó gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹ̀yin ẹ wá ṣe ń bá sọ fún ọba yìí pé nǹkan bá fún wa lọ́mọ ogun o. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbààwẹ̀. A máa ń gbààwẹ̀, a máa ń gbàdúrà fún oríṣiríṣi nǹkan. Ǹjẹ́ a máa ń gbààwẹ̀, a máa ń gbàdúrà fún ìdarí ọ̀nà wa? Ẹni tó fẹ́ lọ́kọ ó gbọ́dọ̀ gbàdúrà fún ìdarí ọ̀nà rẹ̀. Ẹni tó fẹ́ fẹ́yàwó kó gbàdúrà fún ìdarí ọ̀nà rẹ̀. Ẹni tí ń wáṣẹ́ kó gbàdúrà fún ìdarí ọ̀nà rẹ̀. Ẹni tí ń wá ọmọ kó gbàdúrà fún ìdarí ọ̀nà rẹ̀. Kì í ṣe pé ká máa tọ́jú léká. A gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé Olúwa fún ìdarí ọ̀nà wa. Ọlọ́run fẹ́ darí ọ̀nà wa. A gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé. Ǹjẹ́ ìwọ náà ń gbẹ́kẹ̀lé? Bí tá ti bẹ̀rẹ̀ ní pé gbẹ́kẹ̀lé Olúwa pẹ̀lú gbogbo ọkàn rẹ, pẹ̀lú gbogbo àyà rẹ. Má sì ṣe tẹ̀ sí ìmọ̀ àti ara rẹ. Fún ìgbàlà, má tẹ̀ sí ìmọ̀ àti ara rẹ, gbẹ́kẹ̀lé Olúwa. Fún ààbò, má tẹ̀ sí ìmọ̀ àti ara rẹ, gbẹ́kẹ̀lé Olúwa. Fún ìpèsè, má tẹ̀ sí ọ̀nà àti ara rẹ, gbẹ́kẹ̀lé Olúwa. Fún ìdarí, má tẹ̀ sí ọ̀nà àti ara rẹ, gbẹ́kẹ̀lé Olúwa. Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Àmín. Ara tá a sọ ní pé gbẹ́kẹ̀lé Olúwa fún ìgbàlà. Ǹjẹ́ o ti gbẹ́kẹ̀lé Olúwa fún ìgbàlà? Tó o bá tí gbẹ́kẹ̀lé Olúwa fún ìgbàlà, àǹfààní nìyí fún ọ láti gbẹ́kẹ̀lé Olúwa kí ìwọ náà lè di ẹni ìgbàlà. Má tẹ̀lé ọ̀nà ti ara rẹ o. Má rò yí pé mo lẹ́sìn. Ẹ̀sìn kan ní mú yàn lọ sí ọ̀dọ̀ Ọlọ́run o, yóò mú wa dé ìjọba ọ̀run o. Ẹ̀sìn kan ló sọ wá di ẹni ìgbàlà o. Jésù Kristi ní sọ wá di ẹni ìgbàlà. Nígbà tá a bá gbà á sínú ọkàn wa, nígbà náà la tó di ọmọ Ọlọ́run. Torí ẹ̀ ní Bíbélì sọ pé iye àwọn tí ó gbà, iye àwọn tí ó gba Jésù Kristi gbọ́, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Tí ìwọ náà bá ti gbà á, ó di ọmọ Ọlọ́run. O ò ní ṣègbé, ó ní ìyà ìpẹ̀lú. Tó bá fẹ́ gbà, o lè gbàdúrà lọ́sàn-án yìí kó o sí ọkàn rẹ kí Jésù sì wọlé sínú ọkàn rẹ kí ìwọ náà lè di ẹni ìgbàlà. Ẹni tó bá ti di ẹni ìgbàlà, ọ̀pọ̀ bí Jésù ṣe wí, ó ní òun fún un ní ìyà ìpẹ̀lú. Ìwọ náà ó ní ìyè tí kò ní pẹ̀lú, ọkàn rẹ ó sì balẹ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá àti Ọlọ́run wa dúpẹ́ fún ọ̀rọ̀ yìí tá a ti gbọ́ àti tá a ti sọ lónìí. Ẹ dúpẹ́ àti yìn wa. Àmín. Bàbá àti Ọlọ́run wa, gbogbo àwọn tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kó sí ayé wọn ní rere. Àmín.
mo gbàdúrà fún àwọn tí kò tíì di ẹni ìgbàlà àmọ́ wọ́n fẹ́ di ẹni ìgbàlà lásìkò yìí wọ́n fẹ́ gba Jésù sínú ọkàn wọn ẹ ràn wọ́n lọ́wọ́ àmín láti ṣe ìpinnu tó tọ́ àti ìpinnu tó yẹ. àmín àbọ̀bá jẹ́ ìwọ náà wà lára àwọn tí ń ṣe ìpinnu báyìí ó lè gbàdúrà báyìí ó pe Jésù sínú ọkàn rẹ wípé Jésù Kristi ọmọ Ọlọ́run mo gbàgbọ́ pé ó kú fún mi mo gbàgbọ́ pé ó jíǹde nítorí wá sínú ọkàn mi kí n lè bá di ẹni ìgbàlà ìfẹ́ lọ sí ọ̀nà àpáàdé ìfẹ́ ṣègbè fún mi ní ìyè àìnípẹ̀kun kí n lè bá ọjọba títí láéláé mo dúpẹ́ Jésù Kristi fún ìgbàlà ọkàn mi lórúkọ Jésù Kristi Olúwa wa. àmín.